Hello, bọ̀dá mi Sanyẹ̀rì. Ṣé ẹ̀mẹ́ni tó sọ̀rọ̀ ni? Èmi ọmọ. Bàbá Jáwé Ṣọlá ni. Yes sir. Ẹ mọ̀ pé ṣẹ̀mí ṣá. Èmi. Mo ti gbọ́. Ẹgbọ́n ṣe mọ CB Praise. Pastor Caleb ọmọ Agbéníkẹ́. Wọ́n mọ. Kí ni irun? Báwo ló ṣe jẹ́ sí yín? Ọmọ ẹ̀gbọ́n mi gangan ni o. Òun ló ṣe ọjọ́ ìbí. Mo sọ náà. Kí wá lẹ fẹ́ fún báyìí? Ọ̀kan èmi. Kí wá ní kóhùn fún yín? Gbogbo nǹkan. Tó bá sọ pé òun ò lówó lọ́wọ́ ńkọ́? Yóò dùn mí gan. Ok, ẹ jẹ́ kí sáré kí n gbà yẹn. Kò sí wàhálà. Happy birthday to you, CB Praise, Pastor Caleb ọmọ Agbéníkẹ́. Open choir ní ká kí yín o, long life and prosperity. Ìgbà ọdún 1 minute ni o, ẹ kú ọdún tuntun. Bọ̀dá mi Sanyẹ̀rì, ẹ fẹ́ gbọ́ tuntun. Mo fẹ́ gbọ́. O ti rẹ tó fẹ́ bá yín ra ìlà ìkẹyìn o. Mi máa ṣeré, ó máa tèlò báyìí. Yóò tó 600. Ẹ ṣe ta 800 million. Ẹ dá mi náà jàre ṣé ó gba 280. Wọ́n máa fi lọ kúlọ̀ lọ mí, èmi ọ̀fẹ́. 150 ńkọ́? Àbí ẹ sọ gbẹ́nu oṣù wẹ̀rẹ̀ sọ. Ẹ́. Nedi kẹta.